káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́. Níbikíbi tí ẹ bá ti ń wò wá àbí ẹ ti ń gbọ́ wá lónìí, àánú Ọlọ́run ọba kò ní fi wá sílẹ̀ tàyà tọmọ tẹbí tará. Orúkọ mi ni Dr. Aviz Abolade, ọmọ bàbá Arámidé nílùú Ìníṣà Òyè, Ìníṣà Òkú, ọmọ àgbógbé òrajó, ọmọ fiyánrin jẹ̀kọ́ gbóná. Ṣé ẹ ti wá nǹkan fìdílé? Ṣáà ti fìdílé nǹkan. Eléyìí tí a mú wá fún wa lónìí ni báwo la ṣe ń lo ewé àgógó ogún fi tọ́jú obìnrin tó bá ń wojú Ọlọ́run àti ẹni tó bá ní àìsàn ìsétọ̀. Alákọ̀ọ́kọ́ ni pé fún obìnrin tó bá ń wojú Ọlọ́run, ẹni tí ẹ̀dá ń dà láàmú àbí sọmúròrò ni, àbí inú máa ń dùn ẹ̀yin, inú máa ń run yín nígbà tẹ́ bá ń ṣe nǹkan àlejò lọ́wọ́. Nǹkan kékeré náà ni. Bá mi lọ wá ewé àgógó ogún yìí kó pọ̀. Ẹ jẹ́ kí ajá kó pọ̀. A gbo ewé ìmu ni o. Fún àwa obìnrin, a máa gbo ewé ìmu ní ojoojúmọ́ fẹ́ni tó bá ń wojú Elédùmarè, ẹni tó ń wojú Ọlọ́run. Yálà àwa ní ẹ̀dà ni, ẹ̀dà òró ni, ẹ̀bí ẹ̀dà dùbúlẹ̀ ni, àbí inú máa ń run àwa ni. Ẹ bá mi gbìyànjú láti já ewé àgógó ogún yìí. Ẹ jẹ́ ká máa gbó. Ẹ lo ewé yìí, ẹ máa lò ó. Ẹ lò ó lóṣù. Ẹ máa lò ó lójoojúmọ́ fún oṣù kan. Ó dá mi lójú pé níta fẹ́ k'Ọlọ́run ṣe, Ọlọ́run á ṣe é. Bí kò sí jẹ́ ti Elédùmarè, Ọlọ́run á ṣe é. Ẹlẹ́ẹ̀kejì bẹ̀ ni pé ẹni tó bá ní ìsétọ̀, táwọn olóyìnbó ń pè ní prostate, ẹ bá mi já ewé yìí kó pọ̀, ẹ já kó pọ̀. Ẹ jẹ́ kí a sè é lágbo. Ṣá ti já, a ti sè é lágbo. Bàbá, oògùn ò pọ̀. Àwọn bàbá wa ní méjì mẹ́ta náà ní oògùn. Méjì mẹ́ta ní oògùn. Ẹ jẹ́ kí a sè é, ká mú láàárọ̀, lọ́sàn-án, lálẹ́ pẹ̀lú ògo Ọlọ́run. N tí ń jẹ́ ìsétọ̀ yóò kúrò lára wa. Ẹ dákun má gbàgbé láti subscribe sórí ètò yìí. Babaláwo la bá jẹ́ ni, pásítọ̀ ni wá ní èyíkéyìí tá bá wù kí a jẹ́. Ẹ dákun mo bẹ̀ yín. Ẹ share program yìí kó lè jẹ́ àǹfààní fún ẹlòmíì. Ẹ má gbàgbé láti subscribe sórí ètò yìí. Ẹni tó bá nífẹ̀ẹ́ sí àwọn product wa lọ́lọ́kan òjọ̀kan, a ní àgbo oríṣiríṣi, àgbo alẹ́, àgbo jẹ̀díjẹ̀dí. Bá ṣe ní àgbo alẹ́ náà la ní àgúnmu alẹ́. A ní àgúnmu kòbà tó ń ṣiṣẹ́ fún alẹ́. Ajíra ni fún obìnrin, alẹ́ ni fún ọkùnrin. A ní àwọn àgúnmu lóríṣiríṣi lọ́lọ́kan òjọ̀kan. Níbikíbi tí ẹ bá wà, àgbo yóò tẹ̀ yín lọ́wọ́. Tó bá yẹ pé àgúnmu lẹ fẹ́, nílẹ̀ ilẹ̀ bá wà ní àbí lókè òkun, yóò tẹ̀ yín lọ́wọ́. A ní disappoint yín bí ó ṣe jẹ́ nìyẹn o. Ojú tẹ̀ fí ń wò wájú náà ní fọ́. A ní rí ń gbé sọnù bí kì í ṣe bí ọmọ.